sọ pé bàbá Bùhájì Òṣùpá ìmọ́lẹ̀. Òṣùpá ìmọ́lẹ̀. Ikú máa pa Bùhájì wá. Bùhájì Òṣùpá ìmọ́lẹ̀. Ìjọba. Ikú máa pa Bùhájì wá. Afa Al-Fulani la. Afa Al-Fulani. Barakallahu fika. Amina. Hallelujah. Barakallahu fika. Amina. Gbogbo nǹkan Ọlọ́run ti kọ́ bí ó ṣe máa lọ. Ló bá kọ́ pé kó máa torí báyìí náà gbogbo tó ń dúró jù báyìí lọ bí ó ṣe ṣe náà. Ẹ̀yẹ́ lè máa létí ẹ̀mí ní ìgbà kódà tí ò ju ọ̀yọ́ bẹ̀ wọ́n síbi lọ. Ẹ sì padà lọ bá wọn kí òun sì lára rọ̀ lọ. Wọ́n ní ma ṣe ń bọ̀ náà mọ́tò kan yà lù wọ́n bá pọ̀ sínú igbó. Gbogbo wọn náà kú alhamdulillah. Alhamdulillah. Wàlàwàlà yìí. Kọ́lọ́n lè jẹ́ kéèyàn tún ṣe tó pọ̀ mí láyé nígbà míì yẹn ó lè fa àwọn akẹ́kọ̀ọ́ kù. Tó bá ló fẹ́ ṣe nǹkan márùn-ún lónìí kọ́lọ́n bá rí pé òun fẹ́ kó ṣe pẹ́ láyé ó lè yọ mẹ́ta kù ní márùn-ún bí yóò ṣe létí bẹ́ẹ̀ náà. Bí ẹ bá wá mú kúrò kí gbogbo èrò wọn ni kó ṣáà parí pẹ̀lú bóun ṣe ń fẹ́ Ọlọ́run lè nílá parí ẹ̀gbà náà kó fún wa parí ọ̀kú máa lọ. Máa ṣí tàkìránì wà ńlá máa ṣà máa ṣí tú ńlá máa ṣà lámúyàtà. Fọwọ́ Al-Fulani èyí tí yẹn máa ń pè ní pé èèyàn fẹ́ díyàn náà ni tó ṣe yìí níta fẹ́ díyàn láyé tí tó bá ti mú ọba rin gbé irin tí irú rẹ̀ gbé wà. Màlìmájìdì sáfù àkíwámi lìtọ́lìbì. láàyè ìrékùn ìmájídà illa kullu fa'alin. لا يدرك المجد إلا كل فعال. المجد ليس بصرف الأقوال. kí wọ́n ní lọ́gbẹ́dá fẹ́ jẹ́yàn lẹ́yìn àbí sàrú fìlẹ̀ àkíwálé o ìṣòro ẹni lásán ọ̀rọ̀ yẹn lè jẹ ogun àṣejẹ bó ṣe kún odó kó tún ṣe ohun sí inú sàṣọ wá jẹ pọ̀ tí ò ní tẹ kankan lẹ́yìn kó fi yàgbẹ́ àbí kí ní rún kódà ó lè tún láti hospital. àmọ́ ìjẹ́ èèyàn tí a bá ti rí yàn báyìí ó ti mọ̀ kí èèyàn lélẹ́yìn inú àwọn èèyàn tẹ́lẹ̀ láyé ẹni tí ò bá ti mọ̀ léèyàn bó ti mọ̀ léèyàn ẹni tó bá ti mọ̀ léèyàn báríkà rẹ̀ pé ó mà Al-Fulani léèyàn. mo kí bàbá rẹ̀ lẹ́ẹ̀kan mo ní sẹ́yìn lẹ́ bí àfààní níbẹ̀ ni mo ní ẹ kú oríire alhamdulillah ẹ kú oríire ẹ kú oríire èèyàn yẹn ló ń fẹ́ ṣe ọ̀nà lẹ́kṣọ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ wọ́n ìjókòó yìí yóò máa sọ̀rọ̀ fún àwọn nǹkan fún yàn lọ́jọ́ ọ̀la pé eléyìí ṣe yàn lásán àwọn kan wà igi tó fi kóná ni wọ́n èèyàn mẹ́ta ní bẹ láyé oúnjẹ tí wọ́n jẹ ó wà nínú èèyàn tí ó jẹun ó wà nínú èèyàn igi tí wọ́n fi dáná oúnjẹ ó wà nínú ìran èèyàn mẹ́ta tó wà láyé nù ẹlòmíì wà lè jẹ oúnjẹ táwọn èèyàn ó jẹ tàbí kó jẹ igi tó fi sí oúnjẹ táwọn èèyàn ó jẹ àfáà yìí èèyàn ni àwọn tí ó jẹun ni Al-Fulani tí mo fi rí bi wá wàhálà ìdíje ọ̀rọ̀ pé nígbà ló jẹ́ ọ̀rẹ́ ọ̀fọ̀ àlàyé kan nù ó wá torí pé ó jẹ́yàn. àìgbàmíláyè ni mùjísà sì ń bẹ tí mo fẹ́ sọ pa bàbá àmọ́ yí Àfọláyínká ó yí tẹ́ bá pè wọ́n lẹ́yìn kan wọ́n á sọ̀rọ̀ fún yín lọ́rọ̀ kọ̀kọ̀ mo bá yín pàdé lẹ́nu iṣẹ́ nìṣà tí mo pè wọ́n dájú pé gbóò ni ẹ sọ̀rọ̀ fún mi pa àwọn àfà wọ́n wá àmúyá àtúnbẹ̀ kò sì sọ nǹkan fún mi èmi sì ń sọ lé. kódà ànágan mo ní bàbá yìí dá mi mọ̀ púpọ̀ mo wá ń sọ̀rọ̀ fún wọn mo ní mùjísà ń bẹ láàrin ìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́nu àmáyé ni o. ìlà ilẹ̀dí ilà ilà wa Àfọláyínká ọ̀sọ̀ tó ta fún mi èmi sì ń sọ wọ́n ń ṣe ìtẹ́mi ẹ ti gbọ́. èsì ọ̀rọ̀ dùn yìí. èèyàn la fà yìí nítorí àwọn náà ni pé ìdé èèyàn mọ̀gán ìwọ náà èèyàn ni ọ́ wèrè ní máa ń wọn wèrè èèyàn ní máa ń méèyàn lọ́dún tí ń bọ̀ mẹ́tánà ń bọ̀ ṣáàlà máa ti dé kalẹ̀ gan ni ní ti dé láti bí ó kọ̀la àwọn àfẹ́ ṣe láàárọ̀ yìí
ń sùn mọ́júmọ́. ẹ tó wá sùn lálẹ́ ọjọ́ náà. ẹ tó sùn lọ ìpadà lọ́jọ́ kẹta. mo lè mọ́ ṣe yìí ẹ ṣe báwọn. àmọ́ ìdè ní ó kọ̀la ní mi máa ní ṣe mi sọ pẹ̀lú ògbó ọlọ́run bí kúdírátì láì tààlà wọ́n á fi ọlá ọgbà yìí bẹ lọ́hùn ọlá àbá àgbà ẹ̀sìn ní òbí wa gbogbo ayé ni wọ́n á nájà rẹ̀. Amina. gbogbo ayé ni wọ́n á nájà rẹ̀. Àmín. malimajidu sàrúfù àkíwálí nítọ́lídì yìí láyé kul majida illa kullu fa'ali. kì í ṣe kí ẹ̀ka máa sọ pé òun fẹ́ jẹ́ èèyàn kó máa sọ lẹ́nu wọ́n á gbọ́ inú sẹ́lọ ni 50-50 ni nínú kó ṣubú sínú ẹ̀ tàbí kó jáde nínú ẹ̀ tí ẹ bá ṣubú sínú àti wá ìjẹ́ èèyàn wọ́n kì í náà pé ó tiẹ̀ kú ọmọ ṣe owó àwọn sì kú síbẹ̀ pé àwọn gbúrò pé àwọn kan ti wáyé rí tó ti dáa fún rí àwọn kan ti wáyé rí wọn náà bá àwọn èèyàn ròyìn àwọn èèyàn kàn ròyìn àwọn èèyàn ó ròyìn wọ àfáàlì Fúlàní èèyàn ni ọ ẹni tó bá ní kí ni ìdí tí mo rí wá bí mi ẹ sọ fún pé èèyàn ló mọ yìí. bàbá ti jókòó padà bàbá tán bí àfọwà ló ti fi. fọlọ́n bẹ́lọ́n fún ọ ọba tí mọ́ fún àwọn èèyàn tó yàn léèyàn torí àwọn èèyàn tó yàn lọ́ọ́ yàn léèyàn mí gbà mí ó jẹ́ kí wọ́n lásìdẹ́ǹtì wọ́n lásìdẹ́ǹtì kì í ṣe pé torí kí wọ́n ṣe lọ́wọ́ torí kí bó ti kọ̀wé wọn ni Sàkáríyà èèyàn sáà ni wọ́n gé mọ́gì ni Yahya èèyàn ni òun náà wọ́n gé lórí sínú gbá ni àwọn èèyàn ń kó sínú nǹkan ò ní kó sínú àdánwò kankan. Amina. Jókòó ìfẹ́ orí irinṣẹ́ tó gbà ní ọkọ̀ náà fi kó wá ìtọ́fìmọ̀ pé èèyàn nìyẹn ọlọ́wọ́ wa wọlá àfàgbà bàbá wa ẹ̀sìn ní òbí wa Adamallahu hayatahu. ọlọ́wọ́ jẹ́ tẹ́mi rẹ̀ ogun. Amina. àwọn ṣí àkánwà tí ò sáwọn èèyàn lórí ẹ̀ mọ́ wọ́n wá àwọn tí wọ́n kó síbẹ̀ wọ́n lọ́run ṣọ́ ojú pé àwọn wo ni wọ́n lè lo ṣí àyè tí wọn ò ní disappoint àwọn bá dìde ń bẹ̀. àwọn ṣí àkánwà nílẹ̀ ó wà empty ẹnìkankan ò tí wà ń bẹ̀ rárá àwọn kan ti lo bẹ̀rí o ṣùgbọ́n wọn ò tí rẹ̀ tó gbé síbẹ̀ ẹlòmíì kan kú wọn ń jà lífà rẹ̀ ẹ̀yin lẹ́ ń jà lífà ẹni tó kù pẹ̀lú ọmọ rẹ̀ wọ́n lè má jẹun làlífà rẹ̀ wọ́n lè má jẹun làlífà rẹ̀ ẹ̀yin lẹ́ ń yàn lífà fúnra yín ọlọ́run ló ń yàn lífà ẹlòmíì kú ní Ghana ibi náà sì yàn lífà rẹ̀ àbáwọ̀ Al-Fulani àfọlọ́n bẹ́lọ́n fún ọlọ́run wọlá o àfàwọ̀ àgbàtàwà náà gba àwọn ìbàbá wa ẹ̀sìn ní òbí wa ọlọ́run máa yọ ọ lẹ́nu. Amina. ọlọ́run àfa àgbàtàjù àdábì àdídí sáádàlẹ́ àdàbí Adabi. àlẹ́ àdàbí àlẹ́ ìmúdàbí Adabi. àsìlájàtì ìbísàjìràtì Ajirati. wàlíhùdù wà ní àríjànàbí Arijanabi. wàlífàkù wà ń falì ìtayì kúlí Alitayi kulle. tẹmuharu fúlikúlí àdàbí Adabi. wàyí ń dún ní ìta àmọ́sí àbí Maziabi. àkúlí ní máa ń bì ní yàrá bí Arabi. alájà ní alájínẹ́ni Ajinani. àtẹ́yìnlẹ̀ ikú àbábí Ababi. sọ̀gísọ́gà ń sinú sáré Samihi. inú tí kì í tají ní àdàbí inú tí kì í tají ní àdàbí Bínú tí kìtàjì àdàbí. ọlọ́run dákun má dààmú rẹ̀ Bínú tí kìtàjì Al-Fulani ọlọ́run dákun má dààmú rẹ̀ Bínú tí kìtàjì àdàbí. ọlọ́run dákun má dààmú rẹ̀ Bínú tí kìtàjì Al-Fulani ọlọ́run dákun má dààmú àdàmú rẹ̀. Bínú tí kìtàjì àdàbí. dákun má fàyè dààmú rẹ̀. Bínú tí kìtàjì àdàbí. dákun má fàyè dààmú Bínú tí kìtàjì àdàbí.
bàbá àgbàtà yóò bèèrè. Inú tí kìtàjì ní àdàbí. Ọlọ́run má fàyè dààmú rẹ̀. Inú tí kìtàjì ní àdàbí. Ọlọ́run má fàyè dààmú rẹ̀. Inú tí kìtàjì ní àdàbí. Ọlọ́run wọlé iṣẹ́ tí kálukú mẹ́lẹ́nu ẹ̀ Ọlọ́run yẹn wá fún láyé tá a ṣe ń ṣe Ọlọ́run wọlé àríwájú Ọlọ́run wọlé àwọn èèyàn tó yẹ èyí tó lọ́ọ́ yàn pọ̀ láyé wọn tó wá pọ̀ àwọn tó yàn wọ́n kéré àwọn tó yàn tí wọ́n náà pọ̀ àwọn tó yàn tí wọ́n tó bá láwọn òṣìṣẹ́ mọ́ àwọn náà ò ní hàn mọ́ àwọn tó lọ́ọ́ yàn ò pọ̀ mélòó ni president Nàìjíríà ẹ̀yọ̀ kan náà ní Buhari náà ní àwọn tó yàn ti pọ̀ àwọn tó lọ́wọ́ yàn fúnṣẹ́ wọn pọ̀ bọ̀ àwọn tí wọ́n bá àwọn ẹjọ́ ṣiṣẹ́ àwọn náà pọ̀ ẹni tí ó bá ti lọ́wọ́ òsì òun ò kún àwọn ẹni tó lọ́wọ́ yàn mọ́ wọ́n sì yọ fáìlì tiẹ̀ náà kó ohun hàn mọ́nù àwọn tó lọ́wọ́ yàn Ọlọ́run tó fi ọ sínú àbá Fúlàní Yorùbá ni wọ́n sọ ọ̀rọ̀ àbá yìí ni sọ àwọn tó lọ́wọ́ yàn nù àwọn tó bá yàn tì wọ́n àwọn náà tara wọn hàn Ọlọ́run ní jẹ́ oṣubú. Àmín. Ọlọ́lá hawla wala quwwata illa billah. Bàbá wa Sheikh Al-Manuti Ọlọ́run jẹ́ àríwá pẹ́. Àmín. Ọlọ́run jẹ́ mi ogun. Àmín. Bàbá wa àgbà olóyè Ọlọ́run ṣàlékún rẹ̀. Àmín. Àwọn náà mú wa gbogbo ẹ̀fẹ̀ tí ó ti blọ́ọ̀kì yẹn yẹn. Kò sọ́nà mọ́. Àwọn á mú wa àwa gba inú gbòòrò bí kí n fo ni. Mo fẹ́ mú mọ̀ràn ọ̀gá bí kí n gbọ́kadà ni. Kó fi lè yá bá a ṣe gbélé kó láìpẹ́ yìí náà nù mo gbọ́ kàrà lé kó láìpẹ́ yìí torí kí inú èèyàn bá lè dùn èmi lè nira mi la mo lè nira mi la torí kí n bá lè dùn yẹn nù ṣùgbọ́n àárí ṣe gbogbo ẹ̀ ń dì ní gbogbo ẹ̀ ń dì ní Ọlọ́run ó ṣe torí tí ń bọ̀ rọrùn fún wa la hawla wala quwwata illa billah àwọn tí ń bẹ lọ́kàn tá a fẹ́ sọ Ọlọ́run jà á yìí sọ kì í ṣe bí ìmọ̀ náà ti ń sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ tó táyé gbọ́dọ̀ gbọ́ ni ọlọ́jọ́ kẹ́mi rẹ̀ ogun báwo àgbà ẹ̀sìn ọlọ́run jà rí wọn pẹ́ o jẹ́ kẹ́mi ogun fún wa báwo gàlá múnigun ọlọ́run jà rí wọn pẹ́ àti gbogbo àwọn àbá àwọn àtọ́bẹ̀lẹ̀ gẹ̀ wọn fún àtàkìtà rẹ̀. àbá wa gbọ́dọ̀ fún ọlọ́run ṣàlékún rẹ̀ ọlọ́run ṣàlékún rẹ̀ ọlọ́run jẹ́ ṣubú iná àti iná kà. àwọn àwùyé wọn wà ní ọ̀nà báyìí lọ dákun bá aṣọ wọn lọ́wọ́ dákun bá aṣọ wọn lọ́wọ́ yọ̀kan wọlé láyọ̀ gbogbo ibi tó fúyẹ́ lójú yẹn tí ẹ rò pé ìyá mi kéka sí àárín kẹta yìí tàbí ó lè yíwọ́ o lọ dákun bá aṣọ wọn kúlẹ̀ ayé bá aṣọ àti gbogbo onírìn àjò pátá kódà àgbẹ̀jọ́ kírísítẹ́nì Ọlọ́run sọ ogun wọn débẹ̀ tí o bá ti sínú àwọn tó fẹ́ ká ṣubú àmọ́ tó fẹ́ ká ṣubú kódà kó láti tọ́lẹ̀tì sí yàrá Ọlọ́run yóò kú la hawla wala quwwata wala fatiha. Ọlọ́run ó bá wa sọ ẹ̀yin náà bàbá alágbàjì à ń dúpẹ́ kádàrá rẹ̀ pẹ̀kan sínú ayé wa ṣìkẹ́ṣìkẹ́ fún bàbá alágbàjì tẹ̀sán. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad.